òṣèré tíátà Bíọ́lá Adébáyọ̀ ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún Dúpẹ́ Jáyésìmí fẹ́ gba ọmọ tó fún un lábẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́. Gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá Bíọ́lá Adébáyọ̀ ó ti ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fún ìrànlọ́wọ́ o láti gba ọmọ tó fún àgbà òṣèré Dúpẹ́ Jáyésìmí. Bíọ́lá ló máa sọ̀rọ̀ náà lásìkò ìfọ̀rọ̀wérọ̀ rẹ̀ pẹ̀lú Jáyésìmí, níbi tí Jáyésìmí ti sọ pé òun kò ní ọmọ kankan láyé o, bó tilẹ̀ jẹ́ pé Jáyésìmí ó mà sọ pé ọmọ àwọn mọ̀lẹ́bí àti ọmọ ọlọ́mọ míì ń lòun gbà tọ́. Àwọn èèyàn náà kò mọ̀ rántí òun lọ́jọ́ ogbó, ó sì jẹ́ ìbànújẹ́ fún òun o. Àmọ́ lásìkò tí Bíọ́lá o tó máa ń ṣàjọyọ̀ àyájọ́ ọjọ́ àwọn ìyá lágbàáyé fún Jáyésìmí, ó ní àsìkò ti tó báyìí láti gba ọmọ tó fún o. Bíọ́lá mọ̀ sọ pé a mọ̀ pé mọ́mì ní àwọn ọmọ tó pọ̀ àti kó mílíọ̀nù mẹ́wàá náírà jọ fún wọn láti bẹ̀rẹ̀ okòwò, àmọ́ a máa gba ọmọbìnrin tí ìlera rẹ̀ pé dáadáa fún wọn láti tọ́ o. Gómìnà Ṣèyí Mákindé àti àjọ tó ń rí sí ọ̀rọ̀ ọmọdé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ a ó kàn sí yín fún ìrànlọ́wọ́ o lórí ọ̀rọ̀ yìí láìpẹ́. A mọ̀ pé pẹ̀lú ìpè orí aago kan ṣoṣo èyí yóò mọ̀ di ṣíṣe. Ohun tí a fẹ́ kò ju ọmọdébìnrin kan ṣoṣo tí ìlera rẹ̀ tó dá sáká lọ o fún màmá Jáyésìmí. Ẹ̀wẹ̀ màmá Jáyésìmí fúnra rẹ̀ ó mà ti sọ pé ọmọ tí ọjọ́ orí rẹ̀ kò ju ọmọ ọdún 6 lọ ń lòun mà fẹ́. Ọkọ̀ yìí ni Bíọ́lá mà rà fún màmá Jáyésìmí lẹ́yìn ìfọ̀rọ̀wérọ̀ tó mà ti sọ pé òun kò bí ọmọ kankan látàrí gbogbo ìgbìyànjú òun, àti pé o ilẹ̀ ti ta sí i tí wọ́n ti pè òun fún iṣẹ́ òṣèré kẹ́yìn. Jáyésìmí wá sọ nínú ìfọ̀rọ̀wérọ̀ náà pé mo lóyún kí n tó ṣe ìgbéyàwó, àmọ́ oyún náà bàjẹ́ lẹ́yìn tí mo délé ọkọ tán o. Inú mi dùn nígbà náà, wọ́n ṣe àyẹ̀wò fún mi, inú mi sì dùn pé mò ń retí ọmọ láìpẹ́. Ẹni 40 ọdún ni mí nígbà náà, ṣùgbọ́n mi ò mọ̀ pé ẹ̀yìn ilé ọmọ ni ọmọ náà wà. Lọ́dún náà lọ́hùn-ún tí èmi àti ọkọ mi bá ti wà lórí ibùsùn, yóò fi pílò sí àárín àwa méjèèjì kí a má bàa fi ara kanra wa o. Lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí mo kó kúrò níbẹ̀, ó ní obìnrin mìíràn òun ló mọ̀ kó wọlé o pẹ̀lú oyún nínú. Mo sunkún gidi gan nígbà náà. Lẹ́yìn náà òun ló wá ṣàlàyé pẹ̀lú ìbànújẹ́ o wípé títọ́ tí òun tó àwọn ọmọ wọn ò fi mọ wọn o, wọ́n padà fi bí sóòmọ́ ní. Lẹ́yìn náà ló ṣàlàyé ìbànújẹ́ títọ́ àwọn èèyàn míì tó jẹ́ pé ibi ni wọ́n fi san oore fóun o. Ní báyìí wọ́n wá ń ké sí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ pé àwọn ń bọ̀ láìpẹ́ láì jìnnà láti wá tọrọ ọmọ kan tó jẹ́ ọmọbìnrin tí àlàáfíà rẹ̀ tó dá sáká o láti gbà fún ìyá Dúpẹ́ Jáyésìmí. kọ́lọ́ ọba Elédùmarè kó bá dá gbogbo àwọn àgáyé lóhùn. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kẹ́ni Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa o, kẹ́ wá bá tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alọ́kòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. A kú iṣẹ́ tàná, adẹ̀kú múra iṣẹ́ tòní, Elédùà yóò dé gbìyànjú ẹnì kọ̀ọ̀kan wá ládé o.